ọmọlèrè Abigail òkú ọdún o. aya Odunayike òkú ọdún o. àpáta dé àpáta pààrà ewì dé. torí ọlọ́jọ́ bíi tòní èmi ti tètè mo ti bá wọn múra gbá mo ti mú tara gbá mo ti múra gbà mo ti bá wọn mú tara gbà mo ti gbẹgbà lọ́wọ́ Ajíkọ̀pẹ́ Àgbàlá. àṣé gbangba gan lálágbàlá wà tó gbégbá lọ́wọ́ mo tún gbẹgbá lọ́wọ́ alágbàlá ọ̀rọ̀ ń bá dìkanra àtijọ́ àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá ó ní mo fẹ́ lọ kó fọ́lọ́jọ́ ìbí kó máa fi lò gbà. ọmọlèrè Abigail olóríire arẹwà lóbìnrin obìnrin kan bí ẹ̀dá àjèjì obìnrin alálùbáríkẹ̀ dé ènìyàn. ẹlẹ́rìn ẹ̀yẹ ẹ̀rín owó ní máa rìn kì í pariwo jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe ó ń bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àgbà. abẹ́yín funfun bí ìtẹ́ fún èjì tún dúró gẹ́gẹ́ sí lẹ́nu onínúure oníwà èrè alálùbáríkẹ̀ obìnrin ní í ṣe. aya Odunayike máa wọlé máa rọra olówó orí rẹ̀ ń kọ́ ṣó ń bẹ lálàáfíà ara ṣó ń láta. ìwọláya wọn níjẹ̀bú ìwọláya eré níwà ìwọláya dùnmádé adùnmọ̀sùpẹ̀dì ẹ̀jẹ̀. èmi mo rí kì í rẹ ṣùgbọ́n kí n wá tó máa lọ jẹ́ ń sáré máa já ọ sí. Katie Love ló ní kí n máa ké tantantan ó nílé ní ọjọ́ ìbí rẹ̀ ó ní kí n má dákẹ́ o. aláṣẹ Katie Love Family Limited òun ló ní kí n má dákẹ́ ó ní kí n máa sọ kutu ọ̀wọ̀ bí ọbẹ̀ tí ń sọ lórí àrò. ó ní kí n kí ọ dáadáa kí bọ́ọ̀ débi tá a forí rẹ̀ sọlẹ̀ sí. Oríkì ìlú kan ní ibi abábẹ́ni sóun là ń ṣe. ǹlẹ́ o ọmọ Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàálẹ̀ mógún ẹnu pani ṣé bí àkúkú bẹ́ni lórí ó sàn jogún ẹni lọ. ìwọ lọmọ wá ìwọ lọmọ ẹkùn ọmọlèrè ìwọ lọmọ ẹlẹ́ni àtẹ̀ká ìwọ lọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìwọ lọmọ amágógó dẹ́mẹ́mú gbọ́mí yéké tó bá jẹ́ tàkúrẹ́ olóyè mẹ́kùn ìwọ lọmọ onígi mẹ́ta tòkè ẹ̀dà ẹni ò bá mọ̀ kó máa gbọ́ tá a bá ń bọ̀ láti Old Garage òkè ẹ̀dà ń bẹ ká tó dá Lágbàká tá a bá ń bọ̀ látọ̀bà ilé òkè ẹ̀dà ń bẹ tá a bá kọjá Lágbàká ìwọ lọmọ onígi mẹ́ta tòkè ẹ̀dà èkíní ìṣòwò èkejì ìṣòyùn ẹ̀kẹta níṣọ àlárí bàbá sọ ohun tó dá mi lójú gidi ni òkè ẹ̀dà wọ̀run tìmọ̀tìmọ̀ ooo. Àkúrẹ́ kan yìí tó ṣì kó mọ̀mọ́ lálá o. alátèmi ń bẹ nínú èyè mi alátẹ̀ ń bẹ nínú èyè rẹ̀ Abigail. ìwọ lọmọ olómi méjì kan péjèèjì lálà àlà ló ṣe bẹ́ẹ̀ ló bá dòmi Arẹmọ. tó bá jẹ́ tàkúrẹ́ ìwọ lọmọ ọlọ́jà méjì tó ń ná lójúmọ́. tọ́ máa lórí tagún wa náà mèsì àná yé sí ohun tó dá mi lójú gidi ni àkọ́ àtàkọ́ rẹ̀ wí lèmi jẹ́. ọlọ́jọ́ ìbí máa gbórí kì í bí àti bí ọlọ́mọ bọ́mọkùnrin Àkúrẹ́ bá ń to kó bọ̀ àfàgàdà pé ní wálé bọ́mọbìnrin Àkúrẹ́ bá ń to dò bọ̀ áfíìsì mẹ́lò pẹ́fọ̀n òṣì kì í ta Àkúrẹ́ kó mọ́mọ́ lálà àlà ló ṣe bẹ́ẹ̀ lódò mi Arẹmọ. ọlọ́jọ́ ìbí òsọdún èyí wàá ṣe mí í sí. àríyáyá ni ti yá àríyẹ̀yọ̀ ni ti yọ̀ iná ní sàyà náà onílé àlejò onílé ọkùnrin obìnrin ọkùnrin ọmọdé àgbà ọjọ́ ọmọdé wọn ó máa fọ̀yàyà ṣe tiẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. ọlọ́jọ́ bímọ dòun ẹnu mi èèyàn tó bá ní kó má pẹ̀ láyé ẹ̀yà kàlà ní òmásìkú wọn. nílé àwọn ọ̀tá rẹ̀ bí kú ti ń gúnyán poroporo fún wọn jẹ nínú odó àìsàn máa gbowó ọbẹ̀ tó yẹ kán ṣe sínú ìsáàsùn. gbọ́mi yéké ọmọ aráyé òkè ń bínú kankan dà kan sómi wọ́n ń bínú yọ̀ kan dayọ̀ sí èèpẹ̀. ẹ̀dá tó bá bínú rẹ̀ kó máa nìṣó lálákejì ṣáájú rẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. apọ́nbẹ́pọ̀ rẹ̀ ó nà délé ó dúró déédéé ẹlẹ́rìn ẹ̀yẹ. ẹwà rẹ̀ ò ní bàjẹ́ o torí àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kan ò ní pa ọ́ láwọ̀dà. Katie Love aláṣẹ Katie Family Limited ló ní kí n máa kíyọ ó ní o sọdún èyí ò wá ṣe mí sí láṣẹ lọ́wọ́ Ọlọ́run láṣẹ lọ́wọ́ bàbá òkè. Happy birthday to you and we all wish you long life and prosperity. bóyin bá ṣe tán gbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán gbéra ó dinú ìsàlẹ̀ tó kọ́lé sí. àpáta ewì èmi ṣe tó o mo rèébi tá a forí mi sọlẹ̀ sí o níjojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. aya Odunayike ogún ọdún o. Hi guys, welcome to our YouTube channel 2A Media House.
And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.